Bùkọ́lá gbàyì máa lọ ẹ́ àmàbẹ̀ máa lọ ẹ́. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Óyáyáyá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń kilẹ̀ falafala, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Clearing and forwarding tí ò ní máa gbowó ẹ̀mí, tí ò ní jẹ́ kó sọ̀rọ̀ oníjìbìtì. Wọ́n wà nílùú Èkó, tó bá wà nílùú Èkó, ìwọ ṣàpè nọ́mbà Kẹ́mi Bùkọ́. Ó yáyáyá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Lórí social media, especially ní YouTube, ẹ jẹ́ ká tẹ Kẹ́mi Bùkọ́lá. Nọ́mbà wọn 08022111530. Ó yá máa tẹ ọmọ wọn lẹ́kìtì, ìkọlẹ̀ lẹ́kìtì, Èkó ṣáni ó ti gbé ń pawó. Ó yáyáyá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Ìròyìn tó ń ṣẹlẹ̀, ìròyìn àjàbalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ lọ́dọ̀ Kẹ́mi Bùkọ́lá. Máa gbọ́ Kẹ́mi máa bá ṣẹ́ ẹ lọ, Olúwa ti ẹ lẹ́yìn, ó ti ń dún o, àìdùnmọ́ onígbọ̀ ẹ̀, onídèrò ẹ̀yìn láàrin ẹgbẹ́ ìwọ̀n. Bó ṣe ń ṣe ni kò máa ṣe, torí tó bá ní kí ó ná ní gbòòrò pé ta ló ń mi ìlú títì gan. Gbogbo wa la ṣàgbọ́ nípa ti Madam Bukky Olúwakẹ́mi. Tọ́ba gbọ́ bùkìkì, tọ́ba gbọ́ bùkìkì, tọ́ba gbọ́ ẹjọ́ ẹ má ṣe dákẹ́. Gbọ́ mi ẹni ò bá mọ kí ló wá kún o, ẹjọ́ yé wọn ọ̀ràǹdà gan. Ẹ polongo lọ́tún, ẹ polongo lósì, ẹ pariwo. Ẹ káalẹ́ ẹ̀yin tí mi ṣe dáadáa ni a bá yín o, adẹ̀kù sí mi ní o. Orúkọ tèmi ò yípadà, Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi ń jẹ́. Adẹ̀kù sí mi aláyọ̀ tèmi. Lórí gbogbo nǹkan tí ó ń lọ ni a tún fẹ́ sọ lénìí. Mo sọ nípa olóògbé Dàpọ̀ Ọ̀túnba Dàpọ̀ Williams lánàá. Àwọn èèyàn ti pè mí jù, wọ́n ṣàlàyé àwọn kankan fún mi. Mi kò tiẹ̀ ní pẹ́ lórí ẹ̀ rárá, torí ẹ̀yin tẹ́ bá ti ń wò mí, tẹ́ ti ń fọ́lò mi láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ètò yìí, ẹ mọ̀ pé mi ń pẹ́ lórí ọ̀rọ̀. Tí bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lórí èèyàn báyìí, mo ti já mi níbẹ̀, mo tún mú nǹkan míì sọ nìyí. Mi ò lè máa sọ̀rọ̀ èèyàn kan, mi ò ráyè. Nǹkan tí wọ́n dẹ̀ wá ń sọ, mo tẹ̀ ní mi ìfẹ́ sọ, but wọ́n ní kí n ṣàlàyé fún ẹ̀yin tèmi. Kó má dàbí pé àbí arábìnrin Kẹ́mi Bùkọ́lá yẹn àbò ń parọ́ ni, màá jẹ́ kẹ́ gbọ́ díẹ̀. Mo kò fẹ́ kẹ́ gbóhùn yẹn ni, mo á máa fẹnu ṣàlàyé fún yín, torí tá bá ní ká máa gbọ́ ọ̀rọ̀ yẹn lọ, ọ̀rọ̀ yẹn pọ̀ gan. So kò ní dáa kí ó jẹ́ pé òun nìkan la máa gbọ́, máa fẹnu ṣàlàyé díẹ̀ nu ẹ gbọ́. Orúkọ ẹ̀ kò gbé ní London o, Amẹ́ríkà ló wà, Amẹ́ríkà ló ti lọ. Ó fẹ́ lọ bú yẹpẹ̀ sórí bàbá ẹ̀. Lóòótọ́ 35 years ago lọ bí. Ṣẹ̀rí Tina yẹn, a lè sọ pé òun ni ìyàwó kejì, ṣùgbọ́n a máa sọ pé òun ni ẹnì kẹta tó bímọ. Ìkọ́tọ̀ ọmọ tiẹ̀ ló lọ́à, ohun ẹ̀ wẹ̀ mímọ́, it's about 20 years. Ṣẹ̀rí Sarah tó jẹ́ ọmọ kejì. Bẹ́ẹ̀ni. Ìyàwó tó yẹ ká sọ pé ìyàwó kẹta ló bí. Ẹ wọ ẹ̀yin tèmi. Ìyàwó kẹta. Mo kàn fẹ́ kẹ́ ẹ tiẹ̀ mọ̀ wípé àwọn ò kì í ṣe nǹkan tí ò ṣẹlẹ̀, àwọn ò kì í sọ ní orí ètò ti Kẹ́mi Bùkọ́lá. Òun ló jẹ́ kí n rí ọ̀rọ̀ yẹn fún yín díẹ̀. Ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an, rí ẹ̀ fún yín pé kí ẹ mọ̀ pé àwọn ò kì í parọ́, èmi ò tiẹ̀ mọ́rọ́ pa ní tèmi. So àwọn tó ti pè mí pọ̀ náà, wọ́n pọ̀. Bọ̀ eléyìí tí mo fẹ́ sọ ọ̀rọ̀ lórí ẹ̀ ni àwọn nǹkan tó jẹ́ àwọn tó súnmọ́, tó ń jẹ́ ẹbí olóògbé yẹn tó ń sọ fún mi. Wọ́n ní bàbá yẹn ló bí àkọ́bí yẹn, kí tẹ̀lé Tóbi àbí ọmọkùnrin yẹn ṣá, first born yẹn, first son máa yẹn, wọ́n ní bàbá yẹn ló bí. Tolú, wọ́n ní bàbá yẹn ló bí, pé kì í ṣọmọ àlè rárá.
wọ́n ṣàlàyé bí gbogbo ẹ̀ ṣe rí látòkè désàlẹ̀ fún mi. Wọ́n dẹ̀ tún wá sọ wípé bàbá yìí òun ló tọ́jú àwọn ọmọ yìí láti bẹ̀rẹ̀. Wọ́n jẹ́ kó yé mi wípé Sarah òun ni second born bàbá, bọ̀ kì í ṣe ìyá kan náà ló bí wọn, màmá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn. Wọ́n sọ débi pé ní ọjọ́ yẹn wọ́n nítorí Sarah gan ló jẹ́ kí Tina ìyàwó olóògbé ní pé kó má jẹ́ kí wọ́n wọlé. Wọ́n nítorí pé kò mọ̀ pé Tolú máa wá láti Amẹ́ríkà wá síbi tó ti fẹ́ sí bàbá yẹn, nítorí pé wọ́n náà ọmọbìnrin gan ò jẹ́ kí àwọn ẹbí ọkọ gan súnmọ́. Wọ́n ní àwọn ẹbí ọkọ gan ò gbọ́, ṣe gbogbo ẹbí ọkọ ló wà níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn. Wọ́n ní gbogbo ẹbí ọkọ ló wà níbẹ̀ lọ́jọ́ yẹn. Wọ́n dẹ̀ ní muslim ní bàbá. Wọ́n ní tí ìyàwó lọ sí nílànà ti Christian ní òtẹ́ ṣe kankan, ibi kan ilẹ̀ kan náà ni gbogbo wọn láti mùsùlùmí o àti Christian o, Ọlọ́run ọba kan náà la máa lọ jíyìn fún lọ́jọ́ ìkẹyìn. Wọ́n ní nǹkan tó wá jẹ́ kán wọlé lọ́jọ́ yẹn ni wípé wọ́n ní àwọn ọmọ yẹn ti wà ń ta táwọn security ò jẹ́ kán wọlé. Wọ́n ní ọpẹ́lọpẹ́ ẹni tó mọ Sarah, àkọ́bí màmá Sarah, ó wá jẹ́ ọ̀rẹ́ àwọn security yẹn. Wọ́n security ò sí lára wọn, wọ́n nìyẹn tiẹ̀ ń bọ̀ nígbà kí ló dé. Wọ́n ní bàbá òun ni wọ́n sílé ní pé wọ́n dẹ̀ ní kóun máa wọlé ní ara o kán wọlé. Wọ́n níbi tó wọ́n ní kó dà kò mọ̀ wípé wọ́n lè wọ́n nítorí pé ó ti sẹ́ẹ̀tì wọn pa pé wọn ò ní wọbẹ̀ yẹn tó máa fi jẹ́ kí wọ́n máa fi gbé bàbá yẹn sìn, pé kó má jẹ́ kí àti Sarah. Wọ́n ní kò mọ̀ pé ọmọkùnrin yẹn bọ̀ pé Sarah yẹn gbogbo ló jẹ́ kó ṣe wàhálà tó ṣe yẹn. Wọ́n náà wá wọlé. Wọ́n ní sọ wá surprise ẹ̀ bí àwọn ọmọ yẹn ṣe wọlé. Wọ́n nígbà tó rí wọn náà ni wàhálà ṣẹlẹ̀ lónìí. Wọ́n gbọ́dọ̀ dúró, wọ́n gbọ́dọ̀ gbẹ̀yìn màmá bàbá wọn. Èmi wá dáhùn pé tí ẹ̀wọ̀n tí wọ́n ní ọmọ yìí ṣe ń kọ́ níwájú láǹtì yàn, àwọn ará bí wọn parọ́ o. Wọ́n ní lóòótọ́ ni Tolú lọ sí ẹ̀wọ̀n. Wọ́n ní ṣùgbọ́n ẹ̀wọ̀n tó lọ ní after 2 years tó dé Amẹ́ríkà. Wọ́n ló wá lọ sí ìlú kejì. Ṣé wọn pa Amẹ́ríkà ó tóbi. Wọ́n ló wá lọ sí ìlú kejì, ó lọ bá girlfriend ẹ̀ ń bẹ̀. Wọ́n lọ́dẹ̀ tí wá jalè bí 2 weeks ago ní ìlú yẹn. Dúdú lẹ́ni tó wá jalè. Wọ́n ní bó ṣe he ọmọ ìmú nìyẹn o. Ó di police station. Ìgbà tó máa dé police station ńkọ́ ní wá pé security bẹ̀ pé ṣé ó mọ bọ̀bọ́ ìlú àní ẹ pé ẹni tí ó wá jalè náà ni ẹ má koríko takò wá. Wọ́n bọ́ ṣe rán ọmọ èèyàn ṣàmú sí ẹ̀wọ̀n. Ìgbà tó máa dọjọ́ court. Ṣé àwọn pa Amẹ́ríkà ni wọ́n ní kíní ju àwa lọ Nàìjíríà yìí. Wọ́n wá lọ wo kámẹ́rà ẹni tó wá jalè. Wọ́n nìkan tó yọ bó ṣe sọ̀rọ̀ yẹn mo ṣe sọ fún yín o. Mi ní yọ kúrò lágbára Ọlọ́run dẹ̀ ní mi ní fi kún. Wọ́n nígbà tó máa lọ wo ẹni tí ó wá jalè yẹn, wọ́n nìkan kan tó yọ Tolú lọ́jọ́ ẹ̀ ní pé ẹni tó wá jalè yẹn ga ju Tolú lọ. Wọ́n ní bó ṣe bẹ Tolú nìyẹn tí kéèsì yẹn dẹ̀ end. Wọ́n ẹ̀ wá sọ pé tó yẹ pé lóòótọ́ ló jalè ṣó sì máa wà l'Amẹ́ríkà ni. Mo ní kò lè wà bẹ́ẹ̀ o, torí Amẹ́ríkà ò dàbí Nàìjíríà o, kò dàbí Ghana o, wọ́n á ti lé o. Wọ́n ní kì í ṣe ní lóòótọ́ ni nǹkan yẹn ṣẹlẹ̀. Ọmọ yìí ò jalè, kò rape. Nǹkan tó ṣẹlẹ̀ làwọn sọ fún mi níwájú. Máì dẹ̀ fi ìpele pé òun ń parọ́, àgbàlagbà lòun, pé òun ń parọ́ pé nǹkan tó ṣẹlẹ̀ nípa ti ẹ̀wọ̀n tí wọ́n ní ọmọ yẹn lọ nìyẹn. Wọ́n ní lẹ́jọ́ mẹ́ta yìí ni Tolú bímọ ní Amẹ́ríkà bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní bàbá yẹn ṣe ìkómọ bí ẹni ṣe wedding ni. Wọ́n ló ṣe ìkómọ bí ẹni ṣe wedding. Wọ́n ló pẹ̀lú kan tó ń bí Tina gan nú. Wọ́n bàbá yẹn fa ìkómọ yẹn, ó pèrò tó ń ṣe ayẹyẹ lórí ìkómọ. Wọ́n nítorí pé ọmọ ẹnìkan ló ìbímọ náà ọmọ yìí. So mo wá wò títí pé kí ló wá dé tí gbogbo ẹ̀ wá le tó yìí, tí ẹ wá múlé ayé le. Ìwà arábìnrin Tina yìí, ìgbà tí màmá ẹ̀ máa kú mi kú mọ́, àwọn tẹ́jọ wà lọ́dọ̀ náà pè mí náà sọ fún mi. Ìgbà tí màmá ẹ̀ máa kú, ó pe security o lórí òkú màmá ẹ̀ o. Ọmọkùnrin yìí ó ṣe wájú ó ṣe ẹ̀yìn fún màmá ẹ̀. Ẹṣin, ẹ wo owó tí ẹṣin náà lórí ẹṣin lẹ́gùn. Wọ́n dẹ̀ ròyìn owó tẹ́ ẹ ná. Gbogbo fídíò ẹ wà lọ́wọ́ mi ń bí.
débi pé tó bá dàpọ̀ yóò wá ibi tó ti màmá ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sunkún bíi pé ìyá ẹ̀ ló kú ó ṣojú ó ṣẹ̀yìn fún màmá ẹ̀ ó ṣe wá jẹ́ ọjọ́ tí màmá ẹ̀ wo ó ṣe wá lo security gbogbo ayé ló bá yín yọ gbogbo ayé ló bá yín débi orí tẹ́ ti ṣò tó ti sin màmá ẹ̀ gbogbo ayé ló bá gbẹ̀yìn yẹ́ ẹ̀ kí ló wá dé tó wá jẹ́ pé ọkùnrin yóò ṣe òkú ọ̀fọ̀ náà at least tó wá ti bímọ 35 years kì í ṣe òkú ọ̀fọ̀ mọ́ kí ló wá dé tó wá jẹ́ ti ọkọ ẹ̀ ló wá gba security sí torí káwọn èèyàn má débẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní halẹ̀ wọ́n dẹ̀ tún sọ fún mi pé ìgbà tí bàbá yẹn kú wọ́n ní ọmọ yìí ọmọkùnrin tí bàbá yìí bí Tolú wọ́n ní ìgbà tí bàbá yẹn kú wọ́n ní ọmọ yìí ó pe ọmọ ẹ̀ tó ń jẹ́wọ́ ẹ̀mí mọ́ ó bá sọ pé mi lẹ́gbẹ́ ẹ̀ ó pé dáàdì ni ò fẹ́ kí báyìí ó ṣàṣàlẹ̀ fún ọmọ ẹ̀ wọ́n ní ṣe ló gba fóònù lọ́wọ́ ọmọ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún ọmọ ọkọ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ṣépè kíkorò fún ọmọ ọkọ ẹ̀ wọ́n ní ìbínú yẹn lọmọ ẹ̀ náà fi dá padà fún ẹ̀ ẹjọ́ kí la mú ilé ayé náà wọ́n dẹ̀ ròyìn pé ìgbà tí Sarah ní ó tó lóyún fún ọkọ ẹ̀ yìí wọ́n ní lóòótọ́ ọ̀rọ̀ níyàwó kejì ṣùgbọ́n ò tètè rọ́mọ bí wọ́n ní ọmọ ẹ̀yìn tẹ̀mí ẹ máa gbọ́ ní Tina yóò tètè rọ́mọ bí wọ́n ní bí ó ṣe rọ́mọ bí yẹn ọkùnrin yẹn wá lọ síta ló fi fún màmá Sarah lóyún wọ́n ní ìjà náà lẹ́gẹ̀dẹ̀ débi pé ọlọ́pàá London dá sọ̀rọ̀ yìí wọ́n ní ìjà yẹn tọ̀ọ̀fù gan wọ́n ní kò sẹ́ni tí ò gbọ́ wọ́n ní ìjà yẹn kì í ṣèjà kékeré wọ́n náà dẹ̀ sọ fún ìyá Sarah pé dúró láyé ẹ o má dé sàkà níbi tí wúmà yìí wà mọ́ wọ́n fi bá yín parí ẹ̀ nígbà yẹn lọ́dún yẹn lọ́hùn bí 25 years ago báyìí ikú tẹ́bi tẹ̀ wá ń sọ báyìí ni wípé Madam Tina tí o bá nífẹ̀ẹ́ ara ẹ̀ dáadáa má rojọ́ ọkùnrin yẹn ẹbí ẹ̀ fún blogger mọ́ tó tẹ́ bá ní ká máa fọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ní ìpínlẹ̀ ẹ̀tàn o èmi láìkì kí n máa bu nǹkan torí ibi tí bàbá yẹn lọ gbogbo àná la máa lọ bẹ̀ èmi láìkì torí tó bá dìmọ̀ tó bá fi ń gbé blogger jáde tó bẹ̀rẹ̀ sí ní máa bú àwọn ọmọ ọkọ ẹ̀ yìí làwọn èèyàn èmi ní kọ́kọ́ ló máa jáde o àwọn èèyàn tó máa jáde á pọ̀ gan àwọn tó ń dúró tí ó tó wá jáde lórí ọ̀rọ̀ yìí so jẹ́ kó mọ níbẹ̀ ṣé ni pé mi play voice yẹn bí mo ṣe máa ń ṣe tèmi nìyẹn ọ̀rọ̀ pọ̀ núwèé kọ́bọ̀ tí bá ní kí n máa play ẹ̀ lanu báyìí nílé ìpàdé so mo mọ̀ má play ẹ̀ ni mo mọ̀ má play ẹ̀ ni kí ẹ̀yin blogger náà kẹ́ ẹ ṣe ẹnu yín ní Bọ́lá Gbádégún àbọ̀nà ṣe máa ń pè é tí ọba máa dá sí ọ̀rọ̀ ẹbí kì í ṣe bẹ́ẹ̀ ṣe máa dá sí nìyẹn tẹ́ máa ń lọ́mọ kan lọ sí ẹ̀wọ̀n tẹ́yìn náà tẹ́ ẹ bímọ ti yín mo dẹ̀ mọ̀ pé tí náà ló rojọ́ fún blogger yẹn pé ẹ̀ ó ti lọ sí ẹlẹ́wọ̀n ní ọmọ yóò ṣe ẹlẹ́wọ̀n kò jalè kò dẹ̀ rape nǹkan tó ṣẹlẹ̀ mo sọ fún yín yẹn a lè dúpẹ́ pé Ọlọ́run yọ ọmọ yẹn èmi ọmọ kan tá ń fà lé ayé o tẹ́ wá sọ láyé dà wá ìlọ tẹ́ wá sọ gbogbo lẹ́ torí ogún torí ọlá torí dúkìá tẹ́ wá sọra yín di nǹkan tí ò yẹ kẹ́ ẹ dà torí owó máa tán èèyàn ló máa kù mí ìdẹ̀rọ pé àwọn ọmọ yìí bẹ́ẹ̀ du ogún so gbogbo rọ́bìṣì tẹ́ ń sọ ẹ ọmọ kan máa lè kó sọ́ máa lè kọ́kọ́ ń bì kan gbogbo àwọn tó ọmọkùnrin máa báyẹn bí ọmọ ẹ̀ ni ọmọ ẹ̀ ní gbogbo ẹbí ló pè mí ọmọ ẹ̀ ní kò sọ́ máa lè àti Sarah o àti first born ọkùnrin yẹn o kò sọ́ máa lè nú wọn Tolú àti Sarah kò sọ́ máa lè nú àwọn méjèèjì ọmọ kọ́ náà àwọn méjèèjì tó bá tún dé ní blogger má gbé fi bàbá tó ti sùn ẹ jẹ́ kó sùn re ẹ jẹ́ kó sùn re ẹ jẹ́ kó sùn re ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lórí ti bàbá yìí o tí Sunday tí mo sọ lánàá tí mi sọ tán kọ́nà má yẹ kó ìwà gbàgbọ́dé bí mo ṣe ń sọ ẹ̀yin tẹ́ ti wo fídíò ẹ̀ mọ ibi tí mo bọ́rọ̀ dé Sunday ìṣẹ́ ló bá Sunday Ọlọ́run má jẹ́ kí àti jẹwa kó há ní Nàìjíríà ta wà ìyà ń jẹ àwọn èèyàn kan ẹ̀ríyàn míì 1000 láàrin oṣù kó lè má fojú rí 1000 báyìí tó dẹ̀ ń ṣiṣẹ́ ẹ wo iṣẹ́ tí bàbá yẹn gbé fún Sunday ọmọ kékeré ọmọ 19 years
torí pé kò nẹ́bí kò náírà kò lóúnjẹ tó máa jẹ á pọ̀ odidi èèyàn tán á gbé 500 naira lé lọ́wọ́ á dẹ̀ ní kó jókòó kó àràmàlà àmàlà 100 naira ẹran 100 naira fún ó tán nìyẹn. tó bá jẹ́ pé ọmọ yẹn kì í ṣe pé bàbá yẹn ti fi oògùn bá lò ní ṣé á lọ pa odidi èèyàn tó mọ̀ pé ibi tóun ti pa wọ́n lè pa wọ́n mọ́bẹ̀ á pọ̀ odidi èèyàn á dẹ̀ gba 500 naira. ibi tẹ́ ti máa kíyèsí pé ní agbára Ọlọ́run gbogbo tó ń wò mí ní kú fọmọ wa lẹ̀ àwọn ẹbí wo ò ní kú fọmọ ọmọ wọn lẹ̀ àwa la máa ṣèyá àwọn ọmọ wa. ẹ wo bọ́mọ yẹn ṣe wá ọmọ yẹn ní ìsìn kò lè bọ́nú ẹ̀ ṣùgbọ́n tó bá já sí pé kò sí kọ́ máa paná because ọmọ tó èèyàn tó ti pa ti pọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ ń lọ sórí bàbá olórí burúkú yẹn. àwọn èèyàn míì á rí ọmọ tó ń ráre wọ́n á dẹ̀ mú wọn sọ́dọ̀ èèyàn irú ẹ̀ ń ṣẹlẹ̀ o irú ẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri ayé o. ìkan ṣẹlẹ̀ yìí nígbà kan tó yẹ pé ẹni ẹ lọ ó máa ń gbọ́ ọmọ ti ẹ̀ ní ìyẹn ò tiẹ̀ ọmọ kéékèèké ló máa ń gbé tọ́lẹ̀ ti gbọ́ ọmọ yẹn tán wọ́n á fún lówó díẹ̀. eléyìí tó ṣẹlẹ̀ ọmọ yunifásitì tí èdè amúlá tí bọ̀bọ́ yẹn pa ọmọ iléṣà yẹn èèlò náà fún 10,000 ọmọ final year Mercy lọmọ yẹn read 10,000 tó mú gbogbo ara ọmọ yẹn tó dà sínú ṣaka ìgbà tó máa mú èèlò náà fún 10,000. so ọlọ́run ẹ̀kọ́ rí wá gbàbọ̀dé ìṣẹ́ àtòṣì ọlọ́run kó bá a mú kúrò Nàìjíríà ọ̀nà tọ́nà bá bá a mú ṣẹ́kù bóyá Nàìjíríà náà ni báyá tá a bá ìwà pẹ̀lú Nàìjíríà ni lọ́nà máa bá a mú ṣẹ́kù òní kọ́nà jọ kó kọ́ ìwà papọ̀ àmọ́ ká pé kí gbogbo wa lọ bá Odùduwà àtàwọn èèyàn wa pariwo ni ló máa mú ṣẹ́kù òní ayé wa kọ́nà mú kúrò àwa tá a sì rí oúnjẹ ìwọ̀nba jẹ ìyá àmọ́ yìí èmi ò lè súná àwọn tó pé bámbám la yọ àmọ́ bébí ń pọmọ ẹnìkan kan mo ṣàrí blogger jẹ́ ẹgbẹ́ mi báyìí tó ń sọ lórí tó jẹ́ speaker tó ń sọ pé àwọn Yorùbá ń parọ́ ni pé bọ́nà ti ibi Fúlàní ti pa Yorùbá ọjọ́ yẹn ẹnu yà mí lè pàdé pé lẹ́nu Yorùbá kẹ́mọ̀ pé àwa Yorùbá gan-an ni ọ̀tá ara wa. so ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lé ní o fún ẹ̀yin tí ẹ bá ṣe ń wò mí clear agent níṣẹ́ tèmi ẹmúṣẹ́ wá 08022 11530 08022 11530 nọ́mbà mi nìyẹn ẹ lè bá mi subscribe ayé yín máa dáa so ó dàbọ̀.